ilé-ẹjọ́ dájọ́ ikú fún akọrin ẹ̀mí Tìmílẹ́yìn Àjàyí tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Salome Adaidu. ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Nasarawa tó fi ìlú Láfíà ṣe ibùjókòó ó mọ̀ ti dájọ́ ikú fún akọrin ẹ̀mí kan Olúwatìmílẹ́yìn Àjàyí fún ẹ̀sùn ṣíṣekú pa àgùnbánirọ̀ Salome Adaidu ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 26 oṣù kẹfà. ó ní adájọ́ Simon Aboki tó gbọ́ ẹjọ́ náà ó ní kí wọ́n lọ yẹgi fún Àjàyí títí tí ẹ̀mí tó máa fi bọ́ lọ́rùn rẹ̀. ilé ẹjọ́ náà ni àwọn fìdí rẹ̀ múlẹ̀ pé Àjàyí má jẹ̀bi ṣíṣekú pa Salome Adaidu tó sì tún kún òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ o. ẹ̀sùn ìpànìyàn ó ní wọ́n fi kan Àjàyí èyí tó lòdì sí abala 221 ìwé òfin ìwà ọ̀daràn ti ẹ̀ka àríwá Nàìjíríà tó sì jẹ́ pé ikú ni ìjìyà ẹ̀ṣẹ̀ náà. ṣáájú ni ìyá ọmọ náà ó ti báwọn oníròyìn sọ̀rọ̀ tó sì ṣàlàyé wípé Salome ó ló máa ń ṣe ọkọ fún òun látìgbà tí bàbá rẹ̀ mà ti kú o àti pé òun fẹ́ kí wọ́n máa ṣe ìdájọ́ òdodo lórí ikú rẹ̀. lásìkò tí ìgbẹ́jọ́ náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Àjàyí sọ fún ilé ẹjọ́ pé òun kò mọ̀ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun o. àkọ́bí ẹbí Adaidu Patient Adaidu tó náà báwọn oníròyìn sọ̀rọ̀ ó mà sọ wípé òun mọ̀ pé kò sí nǹkan tó lè dá ẹ̀mí àbúrò òun padà ṣùgbọ́n ohun tó dá òun lójú ni wípé Tìmílẹ́yìn náà ó máa jáde láyé ní ọjọ́ kan. Patient sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ilé ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ fún Tìmílẹ́yìn Àjàyí ṣáájú kí ẹjọ́ náà kó tó dé ilé ẹjọ́ o. òun ni Patient mà sọ wípé Àjàyí rèé kì í ṣe ọ̀rẹ́kùnrin àbúrò òun nítorí kò sí ẹni tó dá mọ̀ nínú mọ̀lẹ́bí àwọn o. gẹ́gẹ́ bí nǹkan tí Patient sọ ó ní Salome ó láwọn èròǹgbà tó dára o fún ọjọ́ iwájú rẹ̀ àti pé ọ̀gá rẹ̀ ní Nicom Insurance ó ṣẹ̀ṣẹ̀ fi sẹ́nu ìdánilẹ́kọ̀ọ́ kan lórí ayélujára èyí tó máa ń ṣe ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé kí ṣẹlẹ̀ náà rèé kó tó ṣẹlẹ̀. ẹni ọdún 24 tó ń ṣe àgùnbánirọ̀ ní iléeṣẹ́ Nicom Insurance tó wà ní Àbújá ó ní Salome Adaidu kó tó jáde láyé o. òun ní ọmọ karùn-ún nínú ọmọ 6 táwọn òbí rẹ̀ bí o. kí ni tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní ìbẹ̀rẹ̀ oṣù kínní ní orúkọ Tìmílẹ́yìn Àjàyí ó mà ló mà gba orí ayélujára o lẹ́yìn táwọn ọlọ́pàá tí wọ́n ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bí afurasí tó pa Salome Adaidu àgùnbánirọ̀ tó ń sin ilẹ̀ bàbá rẹ̀ nílùú Àbújá ní ọjọ́ 12 oṣù kínní ọdún yìí. ó ní ọwọ́ àwọn ọlọ́pàá mọ̀ tẹ Tìmílẹ́yìn Àjàyí lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn kan ní Orozo pẹ̀lú orí Salome. fídíò kan tó gba orí ayélujára nígbà náà ó máa ṣàfihàn báwọn èèyàn bí wọ́n ṣe ń pélé Àjàyí lórí o tí wọ́n sì ń bi láwọn ìbéèrè lórí orí èèyàn tó wà lọ́wọ́ rẹ̀. ó máa sọ nínú fídíò náà pé ọ̀rẹ́bìnrin òun ni Adaidu àti pé ó ti tó ọdún kan táwọn ti jọ ṣeré ìfẹ́ àmọ́ àwọn ẹbí Salome wọ́n máa jiyàn ọ̀rọ̀ náà. àwọn iléeṣẹ́ ìròyìn ní ìpínlẹ̀ Nasarawa wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé Tìmílẹ́yìn ti fojú balẹ̀ ẹjọ́ nígbà náà àti pé adájọ́ Simon Aboki ó mọ̀ ló máa ń gba ẹjọ́ náà. Tìmílẹ́yìn ń ká bòròbòrò fáwọn ọlọ́pàá nígbà náà àmọ́ ọ̀pọ̀ èèyàn lórí ìtàkùn ayélujára ó gbàgbọ́ pé níṣe ló ń díbọ́n o. ìròyìn ní lásìkò tí Salome tó ṣe àbẹ̀wò sí ilé Àjàyí tó wà ní agbègbè Papalana ní New Kanshi ní ìjọba ìbílẹ̀ Karu ní Nasarawa ó mà ló mà ṣekú pa. àwọn ọlọ́pàá ṣàfihàn Àjàyí pẹ̀lú ọ̀bẹ àti àdá tí wọ́n lò láti fi gbẹ̀mí lọ́rùn ọmọbìnrin náà ṣùgbọ́n ní báyìí wọ́n ti ní kí wọ́n lọ yẹgi fún títí tí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀ kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè kó ṣàánú fèmí àtìyín. àdúrà gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa wo ètò alákòjọkan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run bá rèé yóò gbàdúrà èmi àti yín o.